Ẹ kí hallelujah. Mo kí gbogbo wa ní orúkọ Olúwa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí ẹ ti ń gbọ́ wa, tí ẹ ti ń wò wá. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi kò ní sú wa, kò ní rẹ̀ wá bí a ṣe gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run tó dá ayé àtọ̀run, a tún gbé ọ̀gá ṣe ọlọ́ba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún wa. Láti tún jẹ́ ìkan lára alábàápín nínú ọ̀rọ̀ rẹ tòní, gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ bí ìṣe wa, ìwọ máa bá wa lọ. Ọtí ẹni tí ń ṣe ọ̀rọ̀ wá bá wa sọ̀rọ̀, fọ̀rọ̀ rẹ yé wa lópin gbogbo kádà lábùkún fún kó sì sọ wá di ènìyàn rere níwájú rẹ. Torí tí a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ní ìtẹ̀síwájú àkòrí gbòòrò tá ń bá lọ láti bí ọ̀sẹ̀ mélòó kan tó sọ pé nírú àkókò bí èyí. Ní ẹni yìí a sọ̀rọ̀ lórí àkòrí lábẹ́ rẹ̀ tó sọ wípé báwo ni o ṣe ń gbé àbí nínú kí ni ìwọ ń gbé nírú àkókò bí èyí. Ẹ jẹ́ ká wo Epísítélì Kínní ti Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ṣùgbọ́n nítorí àkókò wa máa ka ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn àti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Èyí tó sọ wípé ṣùgbọ́n ẹ̀yin kí èyí ni kí ó máa gbé inú yín tí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe. Bí èyí tí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe bá gbé inú yín, ẹ̀yin ó sì dúró pẹ̀lú nínú ọmọ àti nínú baba. Báwo ni ìwọ ṣe ń gbé nírú àkókò yìí? Nírú àkókò bí èyí, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ nípa Ọlọ́run tí ìwọ ti gbọ́ látètèkọ́ṣe ní ẹnu mi àti lára àwọn ènìyàn Ọlọ́run tòótọ́, ǹjẹ́ ìwọ dìrọ̀ mọ́? Ǹjẹ́ ohun tí ìwọ gbọ́ ní àtètèkọ́ṣe tó jí òtítọ́, ǹjẹ́ ò ń gbé inú rẹ̀? Ǹjẹ́ kìí ṣe wípé ìwọ ń gbé nínú ọgbọ́n orí, àbò ń gbé nínú òkùnkùn, àbò ń gbé nínú ẹ̀ṣẹ̀? Jẹ́ ká tún wo ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n yẹn sọ pé ṣùgbọ́n ìfòròyàn tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀ ó ń gbé inú yín. Ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín, ṣùgbọ́n ìfòròyàn náà ń kọ́ yín lé ohun gbogbo tí ó jẹ́ òtítọ́ tí sì ṣe èké. Àní gẹ́gẹ́ bí ó ti kọ́ yín, ẹ máa gbé inú rẹ̀. Gbogbo ohun tí Ọlọ́run tó fi sí mi lọ́kàn láti fi kọ́ wa ó jẹ́ òtítọ́, ó sì jẹ́ ìmọ́lẹ̀. Mo gbà wá níyànjú nírú àkókò bí èyí, gbé nínú Ọlọ́run, gbé nínú Ọlọ́run, gbé nínú ìmọ́lẹ̀ rẹ̀ tí í ṣe Jésù Kristi. Gbé nínú Ọlọ́run. Má lọ sọ́dọ̀ òkùnkùn rárá, dìrọ̀ mọ́. Bó tilẹ̀ kí irú àkókò bí èyí ó pẹ́ tó, ẹ̀mí mọ́ Ọlọ́run á dúró tì ọ́. Ìfàmúròyàn tí í ṣe ẹ̀mí mọ́ á darapọ̀ mọ́, kò sì ní jẹ́ kí àkókò yìí ó gbá ọ lọ. Mo gbàdúrà oore-ọ̀fẹ́ àti àṣẹ láti ṣe ìfẹ́ rẹ̀ kí Olúwa kó fi fún ọ. Àmín. Orúkọ mi ni Ajínrere Matthew Olúṣọlá Babalá láti Love of God to All Missions lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣé púpọ̀. Bye for now.